Ẹ káàbọ̀ padà sórí ìkànnì wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button kẹtẹ notification bell sódà gbogbo ìgbà tá a bá mú review bí eléyìí wájú máa láǹfààní láti gbádùn ara wa. Ǹjẹ́ sinimá wo la mú wá fún wa ní ọjọ́ tí òní? Ìlérí ni o, ìlérí ni o, ìlérí ni. Wọ́n ní olóńgbò ń lérí, eku náà ń lérí, ìpàdé dojú ìjà nínú sinimá Ìlérí ni o. Ẹ máa rí wò lórí Àpáta TV, ẹ lọ YouTube ẹ tẹ Àpáta TV, ẹ tẹ Ìlérí síbẹ̀ ó máa gbé wá. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá yìí, àwọn bíi Apá, Sidi, Okele, Gaji, Adebayo, Shina, Olóhùnyọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ mọ̀ pé bí tẹ́ bá ti rí àwọn òṣèré jàǹkàn wọ̀nyí ẹ ti mọ̀ wípé irú sinimá bẹ́ẹ̀ sinimá tó dọ́ṣọ̀ ni. Ìlérí ni o. Apá ọlọ́pàá ni àwọn jẹ́. Nígbà tí neighbor Apá jẹ́ NEPA, ẹ rí wípé olè ń rólè ni. Olè ń rólè lórílẹ̀‐èdè wa Nàìjíríà, kọ́lọ́run ṣàánú wa ní. Bí tẹ́ bá ti rí ọlọ́pàá tẹ́ sì ti rí NEPA, kẹ́ ẹ ti mọ̀ wípé ẹ wò sọ̀rọ̀ kúdúrú ògbẹ́yìn. Àwọn méjèèjì yóò máa gbọ́ra wọn yé o, àti Apá tó jẹ́ ọ̀gá ọlọ́pàá àti ọ̀gá tó jẹ́ PHCN, bóyá NEPA la sì máa pè wọ́n ni. Àwọn méjèèjì ṣe kí ni, wọn ò gbọ́ra wọn yé nínú ilé tán jọ ń gbé. Ó di gbọ́n mi sí omi ò tó. Bí ọ̀gá ọlọ́pàá ṣe ń lòpọ̀ ẹ̀ lórí iná, bẹ́ẹ̀ náà ni Apá ń lòpọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí àgọ́ ọlọ́pàá láti ṣe kí ni, láti dá sẹ̀ríà fún arákùnrin yìí. Ǹjẹ́ nínú apá kejì báwo ló ṣe máa jẹ́ gan, báwo ló ṣe máa lọ? Tẹ́yìn ò bá ti wò ìlérí náà là ń sọ, ìyẹn ni pé ká lérí mọ́ra ẹni, ká lérí mọ́ra ẹni. Orí Àpáta TV lẹ ti máa rí wò. Ẹ sáré lọ sórí YouTube yín, ẹ tẹ̀ ẹ́ síbẹ̀ Àpáta TV, tó bá ti gbé wá ẹ tẹ Ìlérí sí i. Ìṣẹ́dá kẹ́ ẹ wò direct tàbí kẹ́ tẹ̀lé ṣàjẹmẹ́ gẹ́gẹ́ bí àwọn onífàásí ṣe máa ń sọ, ìyẹn ni pé kẹ́ ẹ wò báyìí kẹ́ ẹ download ẹ̀ kájọ gbádùn ẹ̀ papọ̀. Ǹjẹ́ tó bá jẹ́ pé èyí ni Apá nínú sinimá yìí, ǹjẹ́ ń tẹ́ ẹ tiẹ̀ ń ṣe yìí náà lẹ́ẹ̀mọ̀ ṣe? Àbí tó bá wá jẹ́ pé èyí ni neighbor Apá tó ń jẹ́ NEPA àbí PHCN la fẹ́ pè wọ́n, ṣé àwọn náà bá ṣe ń retaliate tó jẹ́ pápá ń dá padà táwọn náà fún Apá padà tọ́jọ́ ń ṣe ní one and one tọ́jọ́ ń lérí mọ́ra wọn tó dẹ̀ ń lọ bẹ́ẹ̀, ṣé wọn ò ní padà gbẹ̀mí ara wọn? Ìpàdé dé inú sinimá yìí nínú apá kejì. Ẹ má wàá gbàgbé, ẹ bá wa náà ṣe kíni, ẹ bá wa tẹ subscription button, ẹ tẹ notification bell sódà gbogbo ìgbà tá a bá ti mú review bí eléyìí wá, àjọ máa gbádùn ara wa, àjọ máa gbáládùn ẹ̀ bó ṣe ń lọ. Ẹ ṣé púpọ̀. Ìlérí ni sinimá yìí, Ìlérí ni. Apá wà ń bẹ̀, Sidi wà ń bẹ̀, paná ojú kan fìkan rí náà, gbogbo wọn pátápátá ló wà nínú sinimá yìí. Lórí Àpáta TV lẹ ti máa rí wò, lórí YouTube. Ẹ má gbàgbé, ẹ jẹ́ ká jọ pàdé nínú comment section, jẹ́ kí n rọ́wọ́ yín. Apá àti ọ̀gá oníná. Ǹjẹ́ rivalry tó wà láàrin àwọn jẹ́ orogún yìí, ǹjẹ́ ó ti ẹ̀ normal gan ni? Ìyàwó wọn ṣe ṣùgbọ́n àwọn ni ò ṣe, wọn ò bára wọn ṣe. Ǹjẹ́ ó ti ẹ̀ wà normal? Ṣé ò ní di wàhálà nínú ilé? Ẹ já wo apá kejì bó ṣe fẹ́ rí.